Okay, guys, as you can see, I'm the new madam of the house. Bí madam ni or whatever tó lọ yẹn tó ṣe jẹ́nu lè, lèmi náà ṣe jẹ́ nsìn. Mo nice o, I'm a nice person if you want that nice part. But tó bá dẹ̀ tún jẹ́ the other side lẹ fẹ́ rí wèrè pọ̀ ńlẹ̀. Ṣé gbọ́ bẹ́ẹ̀ yẹn? Ó wà ńlẹ̀ bí yẹ̀pẹ̀ ni. Wọ́n bí madam yín yẹn àbí kí náà ń pè tó ṣe ń tọ́jú yín tó ṣe èmi náà mo capable àti tọ́jú yín. Ẹ ti máa rà láti now by now ó yẹ kẹ́ ti rà láti àwọn owó tí mo ṣe sí yín kẹ́ lè mọ̀ pé mo lè tọ́jú yín. Láti orí gate man lórí cook kò dẹ̀ yọ driver náà lẹ̀ àṣẹ tí ń bá panu lè ní final anything tí n bá ti sọ ní final bọ̀ ẹni tán bá bí ìyá ẹ̀dá o àbí tán gbé pọ̀nrín fọ gbá ìyá bàbá lákò bàbá ẹ̀dá kó bá mi try nonsense kó fẹ́ yí àṣẹ mi padà èmi náà máa jẹ́ kó mọ̀ pé so nǹkan tí mo fẹ́ bá yín sọ náà kò dẹ̀ jù bẹ́ẹ̀ yẹn lọ now everybody padà sí ilé ìfẹ́ ó yá ẹ jáde. Bro, afa now. Ṣá lórí ọ̀rọ̀ tá a jọ sọ ní ẹ̀kan yẹn náà ni. Yeah. So mo ti sọ fáwọn kọ́líìgì wa àwọn náà dẹ̀ ti mọ̀ ń pa ẹ̀. So mo fẹ́ kí ẹ̀yin kẹ́ bá àgbáyé sọ̀rọ̀ 5 and 6 lẹ́yìn méjì tó ti yẹn sí. Ṣé tàgbà yẹn kò lè ó máa tó bá wa nígbà gan sí. Bẹ́tà filẹ̀ fara so balẹ̀. ìmọ̀ àti kẹ́ni ti ẹ ti sílẹ̀. ẹ̀yọ́ ọmọ gbọ́. Àgbáyé là ń tó dé. You are not the bastard. àgbáyé. Well done. Good as you meet am, abeg move closer now. What type of plane is this? Wetin you dey follow you talk? Continue. God of Jesus. àgbáyé náà ó yá náà. You don do. No worry. Ènìyàn ìbámọ́ bí Olúwa wúre rẹ̀ lórí àwa ọmọ ẹ̀dá. Ọpẹ́ ìyìn àtọlá ni mo mú wá fún ọ. Ènìyàn ìbá máa yí Olúwa fún ọ. Ènìyàn ìbámọ́ ní Olúwa fún àlàáfíà fẹ́yìn tó ń gbélé yìí o. èèyàn náà pàtàkì. ẹ̀mí mímọ́ ló pè mí ó tẹ̀ mí nípa. Ó wá rán mi níṣẹ́. Ẹ jọ̀ọ́ ẹ má bínú. Ṣé mo rí arábìnrin tó ń gbé inú ilé? I know where you. The woman that is living inside this house. Do I make her happy? You have an appointment, madam. And I want to talk to you. What's happened? You have an appointment or no? Mr. Man. There's a thing with this. You want to. Àlàáfíà fún yín náà. What happened? What's going on? This man, I don't know him. He said he wants to see madam. Don't worry, let's be coming. Adara fún yín. Let me start you, man. Hey, Mr. Man. Mr. Man. Bí mo ṣe jẹ́ ìyọ̀ náà ni mo ṣe gba àwòrán mi ní sọ lórí o. Pásítọ̀ ẹ jọ̀ọ́ ẹ má bínú sáà fún ti gate man ẹ̀. Ẹ ṣáà mọ̀ pé iṣẹ́ ìlú ń ṣe fún security purpose ẹ̀ so ẹ má bínú ẹ jọ̀ọ́ bọ̀ pásítọ̀ mi rò pé mo rójú yín rí o. Dìde tógún. Dìde tìjàtìjà. Dìde nínú agbára. Dìde Ọlọ́run mi kò wá ṣe ìyanu kankan ní. Madam, ẹ̀yin lè máa ń mọ̀ mí, àmọ́ àwọn ẹ̀mí tó ń darí mi wọ́n mọ̀ yìí. Continue. Bíbélì sọ, ó ní ẹni tó ń gbé nínú mi ó ju ẹni tó ń gbé nínú ayé yìí lọ. Ṣé mo dá yín mọ̀? Àbẹ́yìn kọ́ ni Madam Ẹniọlá ọmọ Àbẹ̀bí. Ìṣọ́kì. Ẹ jẹ́ kí n sọ fún yín. Bí mo ṣe wà yìí. Ẹ̀mí mímọ́ kì í lò mí gbogbo gbà ẹ̀kọ̀ọ̀kan ni. Ẹ wá rí ẹ̀kọ́ tó bá ti rán mi iṣẹ́. Kọ̀ǹfàmù bí mo ṣe ń lọ. Mò ń rìn, mo lọ nínú ẹ̀mí. Ẹ̀mí wa ní padà wọlé fọ arábìnrin yìí lọ. A mú mi rí nínú ẹ̀mí wípé láti ìgbà tí ẹ ti wọnú ilé yìí, tá a bá kà ní méní méjì bí ọjọ́ kẹta rẹ̀ fẹ́ lò nínú ilé yìí. Ṣé mo parọ́? Ṣé bá sùn ẹ má là lábẹ́ kì í lálàá. Come in. Madam. Please help me to call your co-workers so you people should come and listen to what this man is saying. Ayé mi tèmi bá mi.
bí mo ṣe ń sọ̀rọ̀ nínú ẹ̀mí. Bíbélì ní nígbà tí ènìyàn sùn ọ̀tá rẹ̀ wá. Ó sì kó èkó sínú àlìkámọ̀. Ó sì bá tirẹ̀ lọ. Inú ilé tẹ̀ ń gbé ẹ̀yin nìkan kọ́ lẹ dá ń gbé. Èmi àtàwọn òṣìṣẹ́ mi. Orí bẹ́ẹ̀dì tẹ̀ ń sùn sí ẹ̀yin mẹ́ta ọ̀tọ̀ọ̀tọ̀ lẹ́jọ́ ń sùn. Bẹ́ẹ̀ ṣe dópin ẹ̀rẹ̀gbẹ́yìn. Àmọ́ yóò ná yín lówó. Owó tí a ṣe sọ yìí. Kì í ṣe owó kékeré. Ẹ wò ó yé tó bá jẹ́ pásítọ̀ kó rẹ́dí àti sọ. Ẹ rẹ́dí àti sanwó. Ṣé lè tẹ 2 million sísìn? Jesus. You want to do too much now. Jesus. Ẹ jọ̀ọ́ ẹ jẹ́ kó jẹ́ kó fè kí ló máa pass. We need keep quiet. Cook, let me have your phone. Driver. Ọlálékan mechanic. Let me have your phone. Let me out. N tiẹ̀ ń lo Android. Àgbáyé. Madam, I swear, I don't. Your phone. Oh, I trust you. So, gbogbo yín, ẹ kóra yín ẹ pàdé àkópọ̀. Olúwa dára ó. Jẹ́rìí pé ìbá. Ok, ìgbà tí mo sọ fún yín pé wèrè wà nílẹ̀. Torí pé ẹ̀ ń wò mí pé Madam Posh àbí. Ẹ mọ̀ pé wèrè wà nílẹ̀. Ẹ jẹ́ mi pé ọmọ òjò kábélé ni mí. Ṣé ẹ gbọ́ bẹ́ẹ̀ yẹn? Ṣé mo fẹ́ ti bá kẹ́yìn bò mú? Kí ni Má ṣe ṣe. ṣe rí ẹ jẹ́ kí bẹ́ẹ̀lì yẹn gangan kó sọ sí mi létí. Ìwọ́n tó wá fẹ́ sọ fún yín sí ni. Ṣé rí nínú ilé yìí kò tó ń jẹ fún yín. 6 good months wọ́n bí ìkọ̀kan nu yín dá èyí tó bá ti bí ìyá ilé bàbá ẹ̀ nù. Ó wá sọ fún èmi pé òun fẹ́ fi ṣẹlẹ̀. Ìwọ́n tó bá fẹ́ ń bẹ̀. No comment.